Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí wa pé a káàbọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A sì kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè, ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, tọ̀wọ̀tọ̀wọ̀ àti tẹríba gbogbo la fi wá sí ìtẹ́ àánú yín ní wákàtí yìí, torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí ayé wa àtọwọ́ ìtọ́jú rẹ̀ aláìlẹ́gbẹ́. A dúpẹ́ fún Ọlọ́run fún ìbùkún rẹ̀ èyí tí àwa ń rí gbà nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ọlọ́run wa ẹ ṣé. A sì dúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀, ìfẹ́ rẹ̀ yóò fi yé wa. Agbára tá a máa fi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run yóò gbé wọ̀ wá. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ àti àwọn ètò tí a ti ṣe sẹ́yìn pé níbikíbi tẹ́ ẹ bá wà, ìjọ Kristi wà níbẹ̀. Ẹ wá ìjọ Kristi lọ sí agbègbè yín kí ẹ béèrè ìbéèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn yín, kí ẹ sì béèrè ìbéèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn mímọ́ àti ìsìn òtítọ́ èyí tí a ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú Bíbélì fún ìran ènìyàn lónìí. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi òtítọ́ rẹ̀ hàn wá, yóò sì fi wá mọ ọ̀nà òtítọ́. Gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ìwọ yóò mọ òtítọ́ ní ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 32, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìfẹ́ Ọlọ́run fún wa ni èyí, kí àwa kó wà nínú òtítọ́ rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kẹ́kọ̀ọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sì dánu dúró díẹ̀, a ò tí ì parí ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹ̀kọ́ tí a sì kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ tá la máa tẹ̀síwájú lónìí, ó ní ìsọjí tòótọ́ apá kejì. A ti kọ́ apá kìíní. A dẹ̀ sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ àwọn nǹkan wọn ní tí ìsọjí túmọ̀ sí, ohun tí ìsọjí tí ó túmọ̀ sí fún wa. A ti gbé ọ̀kan yẹ̀wò nínú àwọn kókó bíi 6 tí a fẹ́ sọ. Ìkan la gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ní tá a sì gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé ìsọjí tòótọ́ ó ń fẹ́ kí a gba ìhìnrere òtítọ́ tàbí ẹ̀kọ́ Kristi ní tòótọ́ gbọ́. Ẹ̀kọ́ tí ó yè kooro ọkàn tí a bá ti sọjí ní tòótọ́, a máa ṣàfẹ́rí ẹ̀kọ́ Kristi tó yè kooro. Ilé gbọ́dọ̀ yé wa dáadáa. A ti gbé àlàyé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí ó yè kooro ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ.
Kí a tó tẹ̀síwá nínú ẹ̀kọ́ náà, mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan. Ìwé Tímótì kejì nígbà tá a wo orí ìkíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹtàlá, kí ni Bíbélì wí? Ẹ gbọ́, ó ní di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbà lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Ọkàn tó bá ti gba ìsọjí Ọlọ́run á di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yè kooro mú, gẹ́gẹ́ bí Paul ti sọ fún Tímótì pé kó di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yè kooro mú, èyí tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi, èyí tí ń bẹ nínú Kristi Jésù. Ọkàn tó bá ti gba ìsọjí Ọlọ́run á gba ẹ̀kọ́ tó yè kooro, sound preaching. Ẹ̀kọ́ tó yè kooro lágbà, kò ní gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, nítorí pé Ọlọ́run fúnra ara rẹ̀ a ti fi ìsọjí ọkàn fún, a ti ṣí ọkàn rẹ̀ payá sí ohun tí ń ṣe ti Ọlọ́run àti ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọkàn tó gba ìsọjí tòótọ́ a máa wádìí ohun tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. Àwọn kókó tí a gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. Ọkàn tí ó gba ìsọjí tòótọ́ a máa ṣe ohun tí a bá, tí a rí, tí a sì kà nínú Bíbélì, kò ní ṣe àròsọ tirẹ̀. Kí ni ìwé Fílípì orí ìkẹrin? Mo fẹ́ ká kíyèsí ìwé Fílípì orí ìkẹrin nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn-án. Ẹ gbọ́ ohun tí ẹsẹ̀ kẹsàn-án wí. Ó ní nǹkan wọn ni tí ìwọ ti kọ́, tí ẹ̀yin sì ti gbà, tí ẹ̀yin sì ti gbọ́, tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi, ẹ máa ṣe wọ́n. Ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú yín. Pọ́ọ̀lù ló kọ̀wé sí àwọn ará tó wà ní Fílípì. Ó ní nǹkan tí wọ́n ti gbọ́, nǹkan tí wọ́n ti gbà, nǹkan tí wọ́n ti rí, èyí tí wọ́n bá lọ́wọ́ òun kan máa ṣe wọ́n. Ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú wọn. Ẹ̀kọ́ òtítọ́ èyí tí a ti rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́stélì, ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kí a gbọ́, ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kí a gbà, ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká dìmú, ó ní ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì. Ẹ̀kọ́ yìí náà la gbọ́dọ̀ ṣe. Ọkàn tí a bá ti sọjí ní tòótọ́, ẹ̀kọ́ àwọn àpọ́stélì òun ni yóò tẹ̀síwájú nínú rẹ̀. Ẹ̀kọ́ nípa ìgbàlà Ọlọ́run tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì òun ni yóò tẹ̀síwájú nínú rẹ̀. Kí ni ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì tí Kristi pàápàá fúnra ara rẹ̀ kọ́ wọn? Kristi kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ di ẹni ìgbàlà nínú Kristi, ó gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbúdọ̀ gbàgbọ́, ó gbúdọ̀ ronúkúwàdà, ó gbúdọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a sì gbúdọ̀ jọ̀wọ́ rẹ̀, ó gbúdọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún ìrìbọmi nínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Ẹ̀kọ́ tó yè kooro èyí tí ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ kẹtàlá tí a pàṣẹ, tí Paul ló pàṣẹ fún Tímótì pé kó di ẹ̀kọ́ tó yè kooro mú, tí ìwọ ti gbọ́ lọ́wọ́, tí ìwọ ti gbà lọ́wọ́ mi. Ẹ̀kọ́ tó yè kooro tá a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì nìyí, tí a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ọkàn tó bá ti gba ìsọjí Ọlọ́run a máa dúró nínú ẹ̀kọ́ tó yè kooro. Ẹ̀kọ́ tó yè, gẹ́gẹ́ bí a tún ti rí níbí pé ohun tí ìwọ ti gbọ́, ohun tí ìwọ ti gbà, ohun tí ìwọ ti rí tó o sì bá lọ́wọ́ mi, máa ṣe wọ́n. Ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú yín. Tí ọkàn tí a bá ti sọjí ní tòótọ́, a máa ṣàfẹ́rí ẹ̀kọ́ tí a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì, a sì máa ṣe wọ́n. Pẹ̀lú àwọn àlàyé díẹ̀ tá a ti ṣe, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa ní ìbéèrè. Ǹjẹ́ mo dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì? Ǹjẹ́ ní tòótọ́, ǹjẹ́ mo ti gba ìsọjí? Torí tí bá ti gba ìsọjí Ọlọ́run ní tòótọ́, tá a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé iṣẹ́ Ọlọ́run ni. Ọkàn tó bá fira rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run á sọjí. Tó fira rẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run á sọjí. Ǹjẹ́ mo ti gba ìsọjí Ọlọ́run?
mo ti ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Jésù fúnra ara rẹ̀ sọ pé ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63 63 ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyè sì ni pẹ̀lú. Bí a bá dúró nínú ẹ̀kọ́ Kristi, nígbà náà la gba ìsọjí ní tòótọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ ká tẹ̀síwájú. Ẹ̀kọ́ tí ó yè kooro tàbí ìsọjí tòótọ́ a máa fààyè sílẹ̀ fún ẹ̀kọ́ tó yè kooro tó ń bá ẹ̀ṣẹ̀ wí. Rebuke sin. Ọkàn tí a ti sọjí a máa sá fún ẹ̀ṣẹ̀, a máa sá fún ìgbé ayé ẹ̀ṣẹ̀, kò ní súnmọ́ ibi tí ìgbé ayé ẹ̀ṣẹ̀, àwọn tí bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ bá gbé wá á jìnnà sí wọn. Dáfídì ló sọ nínú orin Dáfídì orí 1, ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí ò dúró ní ìdúró àwọn ẹlẹ́gàn, tí ò sì jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀, tí ò sì ní ìrìn àwọn ènìyàn búburú, ṣùgbọ́n dídùnnú rẹ̀ wà nínú òfin Ọlọ́run, ó sì ń ṣàṣàrò lọ́sàn-án àti lóru. Ó ní á dàbí igi tí a gbìn sí etípa odò, tí ó sì ń so èso rẹ̀ ní àkókò rẹ̀, tí ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Ṣùgbọ́n àwọn aláwùwà bí Ọlọ́run kò rí bẹ́ẹ̀, wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Olúwa, ẹ ràn wá lọ́wọ́. Ẹnikẹ́ni tá a bá ti sọjí ní tòótọ́, tó ti gba ìsọjí Ọlọ́run, a máa sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni ní ìwé Jòhánù 1 orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8. Kí l'Olúwa wí? Ó ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ó lẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ní tí Bíbélì kọ́ wa nìyí. Ọkàn tí ó ti gba ìsọjí Ọlọ́run a máa sá fún ẹ̀ṣẹ̀, a máa jìnnà sí ẹ̀ṣẹ̀, a jìnnà pátápátá sí ohun ìwà bí Ọlọ́run àti ìwà ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí pé ó mọ pàtàkì kí ènìyàn máa gbé ní ìgbé ayé àlàáfíà àti àgbé ayé ìwà bí Ọlọ́run. Ẹ̀gbọ́n tó sọ sí òkè ni, ẹ̀gbọ́n tó sọ sókè ni, ẹ wo ìwé Jòhánù 1 orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7. Ó ní ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín. Ẹni tó bá ń ṣe òdodo ó já sí olódodo gẹ́gẹ́ bí òun ti ń ṣe olódodo. Ẹnikẹ́ni tí a ti sọjí ní tòótọ́, tó ti gba ìsọjí Ọlọ́run, a máa hùwà òdodo, a sì máa sá fún ẹ̀ṣẹ̀. Òtàrí náà rọ. Kí ni ìdí tá a fi sá fún ẹ̀ṣẹ̀? Nítorí pé ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ 1. Ó ní ọwọ́ Ọlọ́run ò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò di láti gbọ́ wa, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ló yà wá nípá láàárín àwa àti Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa yani nípá. Ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run ní tòótọ́ a máa sá fún ìgbé ayé ẹ̀ṣẹ̀, a máa sá fún ìgbé ayé àìṣòdodo. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwé Jòhánù 1 orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 17. Ó sọ fún wa níbẹ̀ pé gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run a sá fún ẹ̀ṣẹ̀, a gbé ìgbé ayé òdodo gẹ́gẹ́ bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ti jẹ́ olódodo. Ǹjẹ́ a ti sọjí? Ǹjẹ́ a mọ̀ yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àti ìwà bí Ọlọ́run? Ǹjẹ́ a ń gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run? Ọkàn tó ti gba ìsọjí tòótọ́ a máa sá fún ẹ̀ṣẹ̀. Ọkàn tó ti gba ìsọjí tòótọ́ a ní, àwọn olóyìnbó á sọ pé conviction. A ní ọkàn rẹ̀ á pòrúurù sí ohun tí ń ṣe ti Ọlọ́run. Ọkàn rẹ̀ á máa wárìrì sí ohun tí ń ṣe ti Ọlọ́run. Ọkàn á máa wárìrì, á máa fẹ́ láti ṣe ohun tí ń ṣe ti Ọlọ́run, nítorí pé a ti sọjí nípa tẹ̀mí, ó sì ti fi ara rẹ̀ sílẹ̀ fún ìsọjí Ọlọ́run. Ọkàn yẹn á jẹ́wọ́ Jésù, á jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù Kristi.
ọkàn yẹn á sì ronú pìwàdà ní tòótọ́ kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. A sọ pé ọkàn tí a bá ti sọjí tòótọ́ a máa sá fún ẹ̀ṣẹ̀, wá tilẹ̀ wá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ á ronú pìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ní ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa. Ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run á máa ronúpìwàdà kúrò nínú ẹ̀kọ́ èké, kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀, kúrò nínú ìgbé ayé àìwà bí Ọlọ́run. Ohun tí ìsọjí tòótọ́ ti ń ṣe fún àwọn ènìyàn tó fẹ́ láti wá sí ọ̀dọ̀ Jésù nìyí. Ìsọjí tòótọ́ a máa ro èrò rere ní ìgbà tí àwùjọ kan tàbí àwọn ẹnìkan bá rí ìwà mímọ́ ọ̀rọ̀ Olúwa tí wọ́n sì rí ìwà òdodo rẹ̀ àti àgbékalẹ̀ rẹ̀, ọkàn wa máa fà sí Ọlọ́run. True revival is reflective. A máa ronú jinlẹ̀ nígbà tí àwùjọ àwọn èèyàn kan tàbí ẹnìkan tàbí ìjọ kan bá ro ìwà mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìgbé ayé òdodo rẹ̀, wọ́n á jọ̀wọ́ ara wọn fún Ọlọ́run nínú ìsọjí Ọlọ́run. Ǹjẹ́ a ti sọ ọ́ jí bí? Wọ́n á ṣetán láti gbé ìgbé ayé òtítọ́, ìgbé ayé mímọ́. Ẹ̀gbọ́n tí Paul sọ nínú ìwé Galatia orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20. Ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun tìkálára rẹ̀ fún mi. Paul ló sọ pé a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Wíwà láàyè tó ń wà láàyè, òun wà láàyè fún ara, òun wà láàyè fún Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló yẹ kó rí fún ìgbé ayé tí a ti sọjí ní tòótọ́. Ìgbé ayé tí a ti sọjí ní tòótọ́ a máa wà láàyè fún Ọlọ́run. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 ó ní bí a bá ti jí ń dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ́ àwọn tí ń bẹ lókè níbi tí Kristi gbé jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Ọkàn tá a bá ti gba ìsọjí Ọlọ́run, a máa ṣàfẹ́rẹ́ àwọn nǹkan wọn tí ń bẹ lókè, a máa ṣàfẹ́rẹ́ ohun ti Ọlọ́run, a máa wádìí ọ̀rọ̀ mímọ́ rẹ̀, a máa fẹ́ láti ṣe ohun tí Bíbélì pa láṣẹ tí kì í ṣe ilé èrò wa, tàbí tí kì í ṣe ohun tí a rò pé, a máa wádìí pé kí ni Olúwa wí, kí ni Olúwa sọ. Ọkàn tá a bá ti ṣàfẹ́rí á ka ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun mímọ́, ohun tá a gbúdọ̀ ṣe, ohun tá a gbúdọ̀ rìn nípasẹ̀ rẹ̀. Ọkàn tí a bá ti gba ìsọjí, ọkàn tá a bá ti sọjí, kì í ṣe gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ìsọjí òun ṣe nǹkan tá a máa ṣe lọ́sẹ̀ kan, tá a ṣe lóṣù kan, tá a ṣe lọ́jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ kọ́, ohun tí Bíbélì kọ́ wa nípa ìsọjí ni pé ní gbogbo ìgbé ayé wa pátá, tá a bá ti gba ìsọjí Ọlọ́run la farahàn nínú ìgbé ayé wa pátá. As long as we are living, lẹ̀mí yìí yóò máa darí wa, ẹ̀mí yìí á máa tọ́ wa sọ́nà rẹ̀, ẹ̀mí Ọlọ́run ni. Ǹjẹ́ o ti ṣetán láti fira rẹ sílẹ̀ fún ìsọjí Ọlọ́run lónìí? Ìsọjí Ọlọ́run is not for a certain time. Ìsọjí Ọlọ́run fún gbogbo ìgbà ni tí a bá ṣetán láti gba ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run láti wọnú ọkàn wa, láti sọ ayé wa di tuntun nínú rẹ̀. Àwọn ọ̀nà wo la gbọ́dọ̀ láti nílò ìsọjí Ọlọ́run? Ọ̀nà àkọ́kọ́ ni pé ọkàn tí a ṣetán láti gba ìsọjí gbọ́dọ̀ padà sínú Bíbélì. Ọkàn tí ó ṣetán láti gba ìsọjí Ọlọ́run gbọ́dọ̀ padà sínú Bíbélì, nítorí pé Jésù Kristi la láṣẹ. Ìwé Matthew orí 28 pàtàkì ẹsẹ̀ 18, Jésù sì wọ́ sọ fún wọn pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. Agbára ìsìn, agbára ẹ̀kọ́, agbára ètò ìgbàlà Ọlọ́run àti fi fún Kristi. Kristi láláṣẹ, òun lá sọ fún wa ohun tá ó ṣe láti dẹni ìgbàlà. Ọkàn tó gba ìsọjí Ọlọ́run á máa wo Kristi, á sì dúró nínú ẹ̀kọ́ Kristi fún ìgbàlà Ọlọ́run. Kí ni Kristi kọ́ wa nípa ìgbàlà rẹ̀?
Kristi ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, bàbá tí baptisi yín nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ ò tí gba ìsọjí tòótọ́, ẹ tí gba ẹ̀mí Ọlọ́run. Torí pé Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38 ó sọ fún wa pé Pétérù sọ fáwọn Júù pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Báwo la ṣe ń gba ẹ̀mí mímọ́ Ọlọ́run? Nígbà tá a bá ti kúrò nínú omi baptisi ni, gẹ́gẹ́ bí Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38 ti kọ́ wa. Ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. T'Ọlọ́run sọ nìyí. Ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run ó gbúdọ̀ padà sínú Bíbélì, ó gbúdọ̀ padà sí ẹ̀kọ́ Jésù nípa ìgbàlà rẹ̀. Gbọ́wọ́ rẹ̀ lé tẹlifíṣàn máa wí tẹ̀lé mi, Jésù Kristi ọmọ Ọlọ́run wọnú ayé mi, sọ mí dẹni ìgbàlà, ó ti dẹni ìgbàlà. Kì í ṣẹ̀kọ́ Kristi, a ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì, kì í ṣe ohun tí Kristi kọ́ wa fún ìgbàlà nìyí. Ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run gbúdọ̀ padà sínú Bíbélì láti mọ̀fẹ́ Ọlọ́run fún wa lónìí. Ilé gbúdọ̀ yé wa. Ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run ó gbúdọ̀ mọ tí Bíbélì gbé kalẹ̀ fún ẹ̀kọ́ nípa ìsìn mímọ́ Olúwa. Ìsìn mímọ́ Olúwa ọ̀dọ̀ wa kọ́ ló ti bẹ̀rẹ̀. Nínú májẹ̀mú titun, ìsìn mímọ́ Olúwa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpọ́sítélì. Àwọn àpọ́sítélì sì kọ àkọsílẹ̀ bí wọ́n ti jọ́sìn sí Ọlọ́run. Ọkàn tó gba ìsọjí ní tòótọ́ a máa wádìí ohun kí làwọn àpọ́sítélì kọ àkọsílẹ̀ rẹ̀, kí làwọn àpọ́sítélì ṣe ní ìwà láàyè wọn nípa ìsìn Ọlọ́run. Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 42 ní 40 Bíbélì sọ fún wa pé wọ́n sì ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Mo ṣẹ̀ṣẹ̀ sọ ẹsẹ̀ Bíbélì tán fún Ìṣe Àpọ́sítélì orí kejì Act 2:42. Ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Nígbà tá a wá kíyèsí verse 47 ẹsẹ̀ tí ó kẹ́yìn Ìṣe Àpọ́sítélì orí kejì, ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì lójú rere lọ́dọ̀ ènìyàn gbogbo, Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. Bí a ti rí ìsìn mímọ́ lọ́wọ́ àwọn àpọ́sítélì nìyí, àwa náà bákan náà wáyé pé lóòótọ́ la gba ìsọjí Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe ní ìbámu bí àwọn àpọ́sítélì ti ṣe. A gbọ́dọ̀ wádìí nínú Bíbélì bí àwọn àpọ́sítélì ti jọ́sìn sí Ọlọ́run. A sì gbọ́dọ̀ wádìí ìjọ májẹ̀mú titun. Bí a bá wọnú ayé lónìí, ọkàn tó gba ìsọjí Ọlọ́run, ọ̀nà wo la gbọ́dọ̀ dúró nínú ìsọjí Ọlọ́run? A gbọ́dọ̀ wádìí ìjọ májẹ̀mú titun. Jésù Kristi ló sọ̀rọ̀ ní ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 22 16:18 Mátíù 16:18. Ó ní ìwọ ni Pétérù, lórí àpáta lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù Kristi ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. A sì wá rí kà nínú ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 24 Pọ́ọ̀lù nígbà tó kọ̀wé sáwọn ará Róòmù, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ìjọ náà tí Jésù Kristi fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà, èyí tó kú fún, ta ló ní? Jésù ló ní. Jésù ló ní ìjọ, èmi kọ́ ni mo ní. Kì í ṣe ti pásítọ̀ kan, kì í ṣe torílẹ̀-èdè kan, kì í ṣe tìlú kan, kì í ṣe ti àwùjọ àwọn kan, bí kò ṣe ti Kristi. Ìjọ ta rí ní Bíbélì pàápàá kì í ṣe tàwọn àpọ́stélì. Àwọn àpọ́stélì ò lè bá pín Kristi níjọ. Kristi ni ó gbé ìjọ rẹ̀ kalẹ̀, òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun sì ni ọkọ fún ìjọ, òun ló lùgbàlà ìjọ, òun ni ohun gbogbo nínú gbogbo fún ìjọ. Ọkàn tí a bá ti gba ìsọjí, tó ti gba ìsọjí Ọlọ́run, a máa wádìí ìjọ òtítọ́ tí a rí nínú Bíbélì. Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti wádìí òtítọ́ tí a rí nínú Bíbélì lórúkọ Jésù Kristi, àmín. Ọkàn tó ti gba ìsọjí, ìfẹ́ rẹ̀ sí Ọlọ́run á jẹ́ àkọ́kọ́. Torí pé Ọlọ́run pàṣẹ pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run tọkàntọkàn, tayàtayà, tẹ̀mítẹ̀mí. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run,
tá bá sì sọ pé ká nífẹ̀ẹ́ Ọlọ́run ó túmọ̀ sí pé tí Ọlọ́run pa láṣẹ gẹ́gẹ́ bí òfin a gbọ́dọ̀ ṣe wọ́n. Ìwé Jòhánù kínní orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 3 sí 4 ó ní èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí a pa òfin rẹ̀ mọ́, òfin rẹ̀ ò sì nira. 1 John chapter 5 verse 3 and 4. Ìfẹ́ Ọlọ́run tá a bá sọ pé a nífẹ̀ẹ́ Ọlọ́run ó ní pé ká pa òfin Ọlọ́run mọ́. Ọlọ́run sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àpọ́sítélì Jòhánù pé òfin rẹ̀ ò nira. Ilé ìgbọ́dọ̀ yé wa dáadáa. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run. We must love God from the depth of our hearts by keeping his commandment. Pé à ń pa òfin rẹ̀ mọ́. Nígbà náà la fi hàn pé a nífẹ̀ẹ́ Ọlọ́run, a mọ Ọlọ́run. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì wa. We must love one another. Ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run a máa nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀, kò ní kórìíra ọmọlàkejì rẹ̀. Ìfẹ́ rẹ̀ sí ọmọlàkejì rẹ̀ á jẹ́ ìfẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 9 kọ́ wa. Ó ní kí ìfẹ́ kó wà láìṣẹ̀tàn, kí a fà mọ́ ohun tí ń ṣe dídára ká sì ta kété fún ohun tí ń ṣe ibi. Ìfẹ́ wa gbọ́dọ̀, ìfẹ́ ara wa tá a gbọ́dọ̀ ní sára wa gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ òtítọ́ láti inú ọkàn mímọ́, láti inú ọkàn pípé. Àwọn tó ti jẹ́ onídìílé, tó ti ní ìyàwó tàbí tí wọ́n ti lọ́kọ, wọ́n gbọ́dọ̀ fi ìfẹ́ Ọlọ́run hàn nínú ìdílé wọn. Gẹ́gẹ́ bí wọ́n ta rí nínú ìwé Kólósè orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 sí 21. Ìyàwó gbọ́dọ̀ tẹríba fọ́kọ, ọkọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀, ọmọ gbọ́dọ̀ tẹríba fáwọn òbí rẹ̀, bàbá gbọ́dọ̀ máa fìfẹ́ bá àwọn ọmọ lò kí ó má ṣe mú wọn bínú. A sì gbọ́dọ̀ rí pé ọkàn tó ti gba ìsọjí Ọlọ́run a rí pé ìbáṣepọ̀ òun pẹ̀lú àwọn tó mọ Ọlọ́run àtàwọn tí ò mọ Ọlọ́run ó dúró lórí òtítọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ rẹ̀. Ìsọjí tòótọ́ ó yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú wa, àwa ló yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú, ó yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ tá a ti gbọ́ lónìí. Ẹ wádìí ìjọ Kristi ní gbogbo tẹ́ ẹ bá wà. Olúwa yóò ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè lórí àwọn ẹ̀kọ́ tẹ́ ti ń gbọ́, yálà ìtẹ́ ti gbọ́ sẹ́yìn, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.